káre, ẹ kú ìwòye. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ gbọ́. Yorùbá bọ̀ wọ́n sì ní pé ìyàwó tí a bá fijó fẹ́ ìran ni ó wò lọ. Àwọn ìbùsọ̀ fún pípàdé láti sọra ni di tọkọtaya kò ń ṣe nǹkan tó yẹ ká tilẹ̀ máa gbọ́ láàrin àwọn ọmọlẹ́yìn Kristi, nítorí wípé ohun gbogbo ló ní àgbékalẹ̀ ló sì ní ètò. Bí ayé bá tilẹ̀ ń ṣerú ẹ̀, kò sí àgbékalẹ̀ irú ẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n ayé ọ̀làjú àti onírúurú nǹkan tó ti dé, òun náà ló jẹ́ kí ìyẹn wà. Ohun tí wọ́n ń pè ní dating ní èdè Gẹ̀ẹ́sì gan, a máa rí i pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a kò nílò rẹ̀. Nígbà tá a bá fi ibùsọ̀ tó ti yẹ ká mú nǹkan sílẹ̀ lọ sí ibùsọ̀ oníbùsọ̀, ohun tá a bá rí náà là á mú, ohun tá a bá sì mú òun náà là á máa bá yí. Ẹni ó lọ ibùsọ̀ wọn ò tí ì ríra wọn sójú. Àwọn tó ríra wọn sójú gan tí wọ́n ti jọ ń gbé, tí wọ́n ti ń wo ara wọn, ó ní ìwọ̀nba ohun tí wọ́n mọ̀ nípa ara wọn. Ṣùgbọ́n àwọn tí kò ríra wọn sójú, wọ́n kàn fi wọ́n hanra wọn lórí afẹ́fẹ́. Wọ́n ní àwọn ti nífẹ̀ẹ́ ara wọn. Ewu tó wà ńbẹ̀ ó pọ̀. Èèyàn lè gbábirùn ṣùgbọ́n kò ní mọ̀ pábirùn ni títí tí wọ́n ṣe kíni o, tí wọ́n fi pàdé pọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé ìyàwó tá a bá fijó fẹ́ ìran ni ó wò lọ. Ibi tí ọkọ tàbí ìyàwó bẹ́ẹ̀ bá gbà wá, ibẹ̀ náà ni ó gbà lọ. Nítorí pé fúnra wa la yàn án. Ó túmọ̀ sí pé ayé ọ̀làjú ò yẹ ká fi ààyè sílẹ̀ fún ìgbàgbọ́ tí a mọ̀ wípé a nílò láti béèrè. Nítorí pé Elédùà ló mọ tí ọmọ ènìyàn lè yà ní ọdún mélòó kan sẹ́yìn ìgbà tí a mọ̀ ọ́n. Ẹ ṣé.